My name is Crazy Jesus. Code number 002. I kill for a living. Teresa Taylor. Code 011. I kill for a living. Ganda Costa. Code number 001. I kill for a living. Jide Jagwa, the new member. Code number 015. I kill for a living. Lord LUCIFER! Code number 000. I kill Pastor and Cancer. I kill Pastor and Cancer. The day I met you, at your job to finally did ìyàwó mi legally. So, maybe mo wa mi by pẹ̀lú ẹ, ó wà illegal. Ken, I don't like you like that really, but can you sharp come on? You don't like me like that? Àmọ́, ó tún ní nǹkan mẹ́ta kan tí mo fẹ́ràn lára. Nǹkan mẹ́ta? Bẹ́ẹ̀ni. You are a confused person. Love itself is confusing. Ó ló like mi lẹ́ẹ̀kan. Ìsinsìnyí ó ní nǹkan mẹ́ta kan ló like lára mi. Ó yá o, à ń gbọ́ yín. Kí ni nǹkan mẹ́ta tẹ́ like? Nǹkan alákọ̀ọ́kọ́. Bí Elédùmarè ṣe dirí ẹwà fún àkókò ẹ̀, ó jẹ́ nǹkan tó máa ń pa mí bí ọtí. Ẹlẹ́ẹ̀kejì rẹ̀ o, bí ó ṣe ní ìwà mọ́ ẹwà ẹ̀, ṣé o mọ̀ pé ọ̀pọ̀ ọgbà tí obìnrin bá níwà tí ó wá sọ ẹwà nù kò máa yàtọ̀ sọ́kọ̀ ayọ́kẹ́lẹ́ tó ń gbé sójú ọ̀nà tí ò lè pò nínú ojú kan ló máa dúró sí. Ẹlẹ́ẹ̀kẹta rẹ̀ òdòdó tó ń bọ̀ kí n tó sọ. Stop it. Why? Oya, tell me, Joe. Ẹlẹ́ẹ̀kẹta. Òun ni ohun aládùn tí ọba mi òkè tó jogún fún bíi ti àwọn áńgẹ́lì tó wà lọ́run. Ìyẹn náà máa ń fà mí bí ọtí. I'm blushing. Blush. Don't bleach. Huh? What do you mean? Blush, don't blush. Sexy girl. Better picking. Torí náà lẹ ṣe jẹ́ Olúwa. Torí náà lẹ ṣe jẹ́ Olúwa.
lè ṣe, a lè wí, a lè wí, a lè ṣe. Nítorí náà lè ṣe ń jẹ́ Olúwa. Ní orúkọ Jésù. Àmín. Ní agbára ńlá Jésù. Àmín. Ọlọ́run ọba ìyanu, àpáta wa, ààbò wa, Ọlọ́run májẹ̀mú ìyanu. A máa dúpẹ́ yín lógo fún wákàtí. A dúpẹ́ torí pé kíni ẹ mú wa jáde lọ ní àárọ̀ yìí. Ẹ mú wa wọlé láyọ̀ àti àlàáfíà. Olúwa Ọlọ́run bá ẹ wá gbọ́ pé kẹ́ gba ẹ̀yìn wa. Àmín. Ọ̀pọ̀ ènìyàn ló kúrò nílé wọn ní àárọ̀ yìí àmọ́ tí wọ́n rí oore ọ̀fẹ́ láti wọnú ilé padà. Àmọ́ Ọlọ́run ọba ìyanu ṣètò wa bẹ́ẹ̀ ẹ wá gbọ́ pé kẹ́ gba ẹ̀yìn wa. Àmín. A tóbi jù ọba ìyè. A ti fẹ́ lọ sùn wákàtí àti Olúwa wà pẹ̀lú wa. Àmín. Ogun òkùnkùn Olúwa Ọlọ́run ọba ìyanu a fi wọ́n bú ní wákàtí àti Olúwa wa fi wọ́n bú. Àmín. Olúwa jẹ́ ká sùn láyọ̀ àti àlàáfíà. Àmín. Jẹ́ ká jí láyọ̀ àti àlàáfíà. Àmín. Gbogbo orígun mẹ́rin nílé Olúwa Ọlọ́run ọba ìyanu ó di ọwọ́ yín. Olúwa wa yà á sí mímọ́. Àmín. Olúwa wà pẹ̀lú wa náà ká Àmín. sùn láyọ̀ ká jí láyọ̀ Àmín. kí a lè gbé orúkọ yín ga ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Àmín. Àmín ní orúkọ Jésù. Praise the Lord. Hallelujah. Praise the living Jesus. Hallelujah. The Lord is good all the Oh, time. bless you, Lord. We worship. We worship. Thank you, Lord. Thank you, Father. We worship. We worship. Kí ló ṣe? Kí ló mọ ètò ìlẹ̀ ṣàrò? Àmì ìgbọ́ ẹ dáadáa. Ọkọ mi, ó dàrú. Good night, ma. See you in the morning. Yàrá ẹ̀ kò yọ ṣó ti wẹ̀ lálẹ́ ṣá. Ń ṣẹ̀ṣẹ̀ máa lọ. Ọ̀ya ìlú kan tí rẹ̀ ṣe máa lọ sí i. Oh, serious? King. Whoa. Ó ti gùn jù jàre mi tí kà tán. No, I'm serious. Mo ń kà lọ ni. Mo ti kà dé level tí àwọn méjèèjì ti lọ sí beach. Beach. Me lọ́jọ́. I don't want to. You better stop it. So what's up? Kí ló jẹ? Okay. Kò sí wàhálà. Come online, let's chat. Yeah. Love you, baby. I love you too, darling. Thank you. Okay, all right. All right. Hi. Ṣé rí ìfẹ́ yẹn àti Sister Jane ó lè jẹ́ kéèyàn parẹ́ sínú ilé. CNN. So gbogbo conversation mi listen sí. Oh no, but ẹ mọ̀ pé sister yẹn nìkan náà ló jẹ́ kí inú yín máa dùn. Àwọn nìkan náà ló dẹ̀ jẹ́ kẹ́ máa rẹ́rìn. Because èmi tí mo jẹ́ àbúrò yìí gan, hardly lè fi ń fẹ̀yìn sí wa nílé. Hi. Tí o kò ní bá wà ní gbégbó wọn. Ká má rìn jìnnà ìwọ gangan ló jẹ́ kán fún. So kí ló kún ẹ̀ gan nínú ọ̀rọ̀ tèmi àti babe mi tàjọ rọra ń sọ tá à ń fọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ tá à ń rẹ́rìn wa múṣẹ́. Kí ló kún ẹ̀? Sí nǹkankan, but I'm happy for you because you're happy. And your happiness is my own joy. That's a good one. I like that. Ava, níbo la màlà yẹn má jẹ́ kó jẹ́ ká màlà yẹn fẹ́lẹ́ so má ṣe parí gàrí yẹn wọ́n ni máa fi round ẹ̀ up. Jane. Yes, mommy. Ìgbà wo gan-an ló fẹ́ wá introduce ọkọ àfẹ́sọ́nà ẹ̀ sí mi? Àbí ṣé ghost? Kò ń ṣe ghost àwọn ọmọ mi. Ẹ má worry, very soon ẹ máa meet ẹ.
Very soon. Yeah, I can really disappoint me. Mama, no, but the only thing I see is we phone call ma wà ní gbogbo ìgbà. Mo fẹ́ kó mọ̀ pé tí a bá pẹ́ lórí yín, èṣìkéṣì ló máa ń bá níbẹ̀. Ṣé nǹkan tá fẹ́ ṣe kó ba lè tètè níyì náà ni? Huh? Okay, mommy. It's going. Very soon. I trust you. I'm not going to disappoint you because you know what I want. Of course. Mo fẹ́ kí wà tí àbúrò kí wá lọ sọ́jà. Okay. We have to restock the house. All right, there's no problem. But then, I'm going to learn what to do and room. So, I can sorry, Loshini. Okay. All right, mommy. I'll be right back. Okay, darling. Mo ṣe rí pé o pay attention sí sermon tí pastor ṣe lórí people today. Really? Yeah. Thank you. Ṣé o ti fẹ́ máa lọ lẹ́nu? Ibo tí mo ti fẹ́ máa lọ tí ò bá ń ṣẹlẹ̀. I'm sorry, mo kàn béèrè ní pé tó bá jẹ́ pé o fẹ́ máa lọ lé kíkọ gbé ẹ lọ sílé náà. O fẹ́ gbé mi lọlé? Yeah. Ah. Mi fẹ́ As what? Gẹ́gẹ́ bí? Mi ò fẹ́ kó gbọ́kadà bí taxi or something pé kíkọ gbé ẹ lọ sílé. No, mo kàn máa ń like láti stroll, but it's okay, no problem. Oh, okay, yeah. Àfi kí n béèrè lọ́wọ́ orí, bóyá lódodo ni mo yàn rẹ̀. Torí gbàgbà jù lọ nílùú gbèlú lọ. Ààrẹ ń ṣọkàn mi, ẹ bá mi wá dókítà ìfẹ́. Kó wá gún mi lábẹ́rẹ́ Brother Daniel, thank you so much for the ride. It's my pleasure. Okay, bye. Yeah, Sister Jane, I forgot ṣé mo lè gba phone number yín. Daniel. Mommy. Ekulema. How about you? Ma. Daniel, how are you, my boy? So good to see you. Same here, ma. Ó ṣe tó bá mi gbé ọmọ mi wálé. Mommy, Ọlọ́run ní ká fọpẹ́ fún wa. It's nothing. How was today's service? We thank God. Mommy, kí lẹ wá ṣe ń tà? Mo wá da kíní inú màá ni. Daniel, do you want to come here? No, not at all, ma. Mo ti fẹ́ máa lọ lé. Ó tiẹ̀ ti ń lọ gan. You don't just go. It's fine. Mami, kílé o. Okay, thank you. Okay. Hold on, ma. Bye. Suraj. Well, Mommy sọ pé àwọn fẹ́ meet ẹ. Ọ̀dẹ̀ fi kò ti yájú ṣá. Èmi náà rò bẹ́ẹ̀, bọ̀ ìgbà tó ti di pé Mommy ti were involved in sin. Ní choice now. Kí ló ṣẹlẹ̀ tó ń mí kanlẹ̀? You see, I'm just... You'll come by me now. Kí ló ń dẹ́rù bà ẹ́? I'm scared.
ẹ̀rù ń bá mi pé tó bá lọ mú mi lọlé tí mọ́mí ò bá lọ accept mi nítorí mo jẹ́ Muslim bọ́. Báwo ló máa ronú bẹ́yẹn? Irú èròkérò wo nìyẹn? Sí, kò ń ṣe èròkérò, ọ̀dọ̀ ẹ ló ti jọ èròkérò, but on a serious note, it's... So, Mom, see me, she's not like that. And besides, àti Christian, àti Muslim, Ọlọ́run kan náà ni gbogbo wa jọ ń sìn. Mom, see me, you don't discriminate. If you know that you truly love me and you want to marry me, then you come with me. Báwo dẹ̀ ni gbogbo nǹkan? I've heard a lot of good things about you. Okay. Pẹ̀lẹ́ ṣeun kú jókòó. Báwo dẹ̀ wá ní daddy, mommy, iṣẹ́ ńkọ́, ṣàlàáfíà gbogbo nǹkan wà? Everybody were okay. But Suraj gangan lórúkọ mi kò ń ṣẹ̀ṣẹ̀. Suraj. Yeah. Full pronunciation Arabic way is Surajuddin. Tó túmọ̀ sí pé Mùsùlùmí ni ẹ́. Inshallah, bi qudratillah. Ṣé bàbá ẹ ni Mùsùlùmí ni o àbí ìyá ẹ? Rárá o, àti Hubo àti Humu, I mean my dad and my mom, Muslim làwọn méjèèjì. Kódà Humu mi wọ́n ti lọ sí Mecca, tí n bá ka títí last year, á jẹ́ ẹlẹ́ẹ̀kejì. Wọ́n ti lọ sí Mecca 7 times. Títí dáàdì mi tẹ ní òṣè sọ àtìgbà tí mo ti gbọ́njú. Every year làwọn máa ń lọ. N bá ka tó 18 times. Táwọn ti lọ sí Mecca tí. 18 times? Yeah. Ṣé ní ìdílé yín? Ṣé Kristẹni wà ńbẹ̀? La. Kò sí o. Kò sí Christian kankan ní ìjọ. Látòkè délẹ̀. From even our great Mùsùlùmí. Kamil. Gbogbo. Ẹ wo mọ́mí. La ilaha illallah. Àsìkò yìí ti tó. Bẹ́ẹ̀ mọ́mí. Àmọ́ kàkà kí wọ́n bèrè lọ́wọ́ orí. Àmọ́ kàkà kí wọ́n bèrè lọ́wọ́ àṣẹ̀dá. Ìfẹ́ inú wọn ni wọ́n fẹ́ ṣe. Wọ́n fẹ́ jẹ́ kó mọ̀ pa wọn lòbí rẹ̀. Wọ́n fẹ́ jẹ́ kó mọ̀ bí wọ́n ṣíwájú ẹ̀dínlẹ̀ ayé. Ó parọ́ fún mi. You lied to me! Mi parọ́, ṣé òun lórúkọ èmi mo fún ní Christian name ma. Mi parọ́ fún mi. I'm sorry. Kí ló fẹ́ jẹ ká sáré báyìí sí? Ṣé drink ló fẹ́? Wọ́n ṣì ní jáde. Kí ni? Kánà bẹ̀rẹ̀ sí ní ṣé ìbá ìjọ lè kéwù ni? Àbójọ bọ́ọ̀sì kẹ́tí ń kírun ni? Kí ló ṣe? Tí bá kẹsẹ̀ nǹkan, tí wọ́n kí ló fẹ́ ṣẹlẹ̀? Ó mà láyà o, ó wá kírun nílé mi, mẹ́fẹ́ kí làwọn. Oh, ibi tó bá ilé ni ọjà. Get out! Get out! Mommy, ṣé ibi tí wà wò? Why are you pushing him? Tí n bá tún pọ́nmọ́ mi lẹ́nu ẹ̀, máa fi ọwọ́ òsì máa fi fọ́ etí ẹ̀ wá máa gbàgbẹ́ jẹun. Ṣọgbà.
Suraj, what did you do? Slap it! Mommy, I need Suru. Mommy, don't do that now. Jake! Mommy, now. Jake, àrẹ́mọ̀ kò ẹ o. Ìwọ láyàláyà, ó gbé Mùsùlùmí wá ká mi mọ́lé. Are you out of your mind? Mommy, ẹ dẹ̀ ń sọ pé Muslim. Ṣé bó lọ́n kan náà ni gbogbo wa ń sìn? Would you shut your mouth? Ibo ló ti kà nínú Bíbélì pé Ọlọ́run kan náà là ń sìn. Mùsùlùmí. Lọ́wọ́ tó jẹ́ pé wọn ò mọ Ọlọ́run rárá. Àìkọ́ máa forí ṣọlẹ̀ ní gbogbo ìgbà. Ẹ wò Mommy, Suraj lèmi máa fẹ́ o. Irọ́ ló pa. Wọn ò bí ẹ dá. Ọlọ́run Ísírẹ́lì ò ní gbà ẹ́ láyè. Ìwọ fẹ́ ta ni? Àwọn Mùsùlùmí tó yẹ pé mi ò lè bá wọn ṣọ̀rẹ́, mi ò lè bá wọn jẹ́, dépò máa bá wọn mu. Ìwọ ọmọ tèmi, ọmọ tí mo bínú ara mi. Àwọn lọ fẹ́ Mùsùlùmí. Ó tó bẹ́ẹ̀ jẹ́. Àti Muslim àti Christian gbogbo wa ìkan náà ni wá Mommy. Èmi ò láì bẹ̀ ṣe ń discriminate yìí. I don't like it. Ẹ wo Suraj ni màá fẹ́. Mo ní wọ́n bí ẹ̀dá, wọ́n fẹ́ ta ni? Tó bá fẹ́ máa kọ́ ẹ lọ́mọ. Suraj báwo? Tí màá fẹ́ ni. Suraj, mo bí ẹ̀dá kò fẹ́. Ẹ mọ̀ bàbá mi. Ṣé kìí ṣe pé ọmọkùnrin ti po kíní burúkú tó máa ń mú yín fún òun? Tí mo kábàámọ̀ lé lórí. Ọ̀run ìṣàánú wa. Bàbá ni. Janet kọ́. Mo wà ní. Ó wà lé? Yes. Good stuff. Jọ ṣé o lè bá mi pè mo wà ń tàn? Of course, kílé tí mi lè pè wọ́n. Ṣé gan? Ẹ pẹ̀lẹ́, ẹ̀kújọ́ mẹ́ta. Ọjọ́ kan pẹ̀lú. Kí n pè wọ́n àbí? Ń bọ̀ ṣẹ́gbọ́. Ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ni pé ó dà kí wọn ò fẹ́ sí nílé mọ́. But ó ṣẹ̀ṣẹ̀ wá sọ fún mi nísìnyí pé ó wà ló fẹ́ bá mi lọ pé ó tún wá ní ó dàbí pé wọ́n sì ní kí ló ṣẹlẹ̀ I don't understand. Ṣe rí ẹ jẹ́ kí n bá yín sọ tó tọrọ. Wọ́n ní pé kí n sọ pé àwọn ò sí nílé mi. Ó dẹ̀ kẹ́yìn náà understand pé téèyàn bá ti wáyàn wá tó bá ti sọ pé sọ fún pé mi ò sí nílé tí ẹ kẹ́ mọ̀ tún mẹ́ wọn ò fẹ́ rí yín ni. She doesn't want to see. Why tí Jane ṣe wá ń ṣé mo yàgbẹ́sẹ̀ or something tó ṣe fẹ́ rí mi kí ló ṣẹlẹ̀ why. Mọ̀ nǹkan lẹ́sìn tó bá ti wà ní ṣe yẹ kó máa lọ tí tó bá ti wà ní lọ́dọ̀ mi máa lọ ṣẹ́gun. Anyways mo understand right all will be well. Àmì Jésù. O ṣe gan understand o ṣe. Tọ́pẹ́ but you can mention. Thank you. Thank you. O ṣe. Ó dàbọ̀. Ó dàbọ̀ o ṣe. O lè ṣọ́ pé kò ní fún mi. Wọ́n láwọn wọn sí lẹ́sẹ̀. Ọjọ́ mi tó bá ti wà lé mu. Kẹ́tẹ́kẹ́. Bọ̀dá yìí ní àrùn ládùúrú you can mention. Wọ́n tẹ̀lé mention pẹ̀lú 500 naira. Wọ́n kálá. Wọ́n bá wà ní gọ́ọ̀mù tó kí wọ́n sí lé. Nonsense. I'm so sorry about the last time. You know me going to see reactions Mom say. Please forgive me. No, Bino. I'm not angry at all. Anytime Banoja Lamau and you can't worry Roger. When Adeyemi, you want you to know me. My business is with you. You will not mock me when you are Adeyemi. I know. So, the much is sorrow no me by. Kò tiẹ̀ tí yé mi at all. Èmi ṣá mọ̀ pé òun yà kan níyàwó. I don't know, this relationship that you built over the years. Tí mọ́mí ọdẹ tán fẹ́ fi ọ̀sán kan òru kan dàrú.
I know, but I'm fair connection. But everything ma wa okay. Adùn ló máa ń gbẹ̀yìn ewúro. Adùn ló máa gbẹ̀yìn ọ̀rẹ́ mi àti ẹ. Ọ̀rọ̀ ìfẹ́ yóò ṣe ṣàfihàn fẹ́ni tó yẹ ìfẹ́ yẹ. Àgbélébùú yára gbé Whatever your name is. Ṣó tiẹ̀ fi ipò right kò dédé wá sínú ilé èèyàn without proper information. Who does that? I'm sorry. Please pardon my manners. I'm sorry for that. Okay, fine. O ti wá ń bí báyìí sìn. What is it? What exactly do you want from me? Actually, I don't really want anything like per se. Mo kàn fẹ́ kí èmi àti ẹ ká jọ hang out. You want to hang out with me? Yes, mo fẹ́ kí ká jọ ṣeré jáde. As what? Ṣeré jáde? O ṣeré ọmọdé kékeré ni? I did. Nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé eré téèyàn bá ṣe ní kékeré kò lè dàbí eré téèyàn máa ṣe pẹ̀lú ẹni bí ọkàn. Kí ló sọ yẹn náà? Ẹni bí ọkàn. Ta lẹni bí ọkàn yẹn? Ó lè pé ìwọ bọ̀bọ̀ yìí, ó lè pé òun lálàá. Àbí òun hallucinate. You better come back to your senses. I am so sorry. Má bínú mi o. Sorry for yourself. Nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé mo rò pé bóyá ó máa wà bored bí kíkọ̀ wá keep company. Do I look bored to you? Sorry, mo ti realize pé ìwọ gangan ló wà bored. Tó bá dẹ̀ pé o wà bored ni, then you go to the church. Wá lọ fi ọ̀rọ̀ ayé ẹ̀, wá lọ fi lé Ọlọ́run lọ́wọ́. Ó ní máa bother mi bí báyìí. You stop pestering my life. Stop bothering me. Kí ló ṣẹlẹ̀ gangan? I'm sorry. Okay. Mi ò bínú, but oh yeah. Please, I want to lock the gate. It's fine. I am sorry. I just. When you're done, just lock the gate. Excuse me. Jane, mo kàn tó bá jẹ́ pé kò tí mo sọ bí ẹnu, I'm sorry. Mo kàn. Ọ̀rọ̀ ìfẹ́ yóò ṣe ṣàfihàn fẹ́ni tó yẹ ìfẹ́ yẹ. Àgbélébùú ni ohun òbí òwú yára gbé tirẹ̀. Ẹ̀wẹ̀ má dáná, òun náà fẹ́ gbé mi jáde. Ó máa jáde náà ni. Ṣé wọ́n ṣe tó láti jáde? Ìyẹn ò possible. Kí ni ò possible? Kí ni ò possible? Olódìdí wọn ọkọ alálùbáríkà fún ẹ. Orí kò possible. Why you talking like this? Ṣé ọmọ Daniel ni? Ọmọ níbi ní ìrọ̀mà ni. Ipò tó dìbò ní church gan sef. Ipò gidi ni. Wọn ò dẹ̀ ní bad reputation kankan rárá. Ọmọ alálùbáríkà ni, ọkọ gidi ni. And he's a born again Christian. Kí ló tún fẹ́? Ẹ ti fọ́nì jù. Ẹ yé pa mí lẹ́rìn rárá. Ọkọ mi máa máa pa ẹ́ lẹ́rìn náà ni. Ní agbára Ọlọ́run ní pa ẹ́ lẹ́kùn. Ó máa kọ́ tó máa ṣẹlẹ̀ sí. Ó máa lọ sí òkè yẹn. Wà wá wọṣọ tó fáì. Wà wá tẹ̀lé jáde. Bẹ́ẹ̀ ṣe wá ń lọ yẹn. Àwọn ogun ra máa tẹ̀lé yín. Ẹ̀mí máa tẹ̀lé yín. Ọwọ́ mi ò níbi tí mo gbà lọ. Àwọn Yorùbá ṣe bọ̀bọ̀ yẹn. Máa gbà jáde lọ sí ibo. Kí ló fa ìmí àti ẹ̀? Ṣé o rò pé mo bá ẹ ṣe ní? Mi ò bá bọ̀ yẹn jáde. A ní o máa jáde. Kí ló ṣe tó ní jáde? Ifá tó ti jáde. Of course I'm dead serious. Wọ́n sọ pé kò fi bọ̀dá Joseph ṣọkọ nítorí pé ọmọ ṣọ́ọ̀ṣì wa ni.
máa sọ fún ẹ pé kò jìnnà sí bọ́dà Kamilu nítorí pé ọmọ ìmọ̀ mi. Ọlọ́run sí yìí o. Ọ̀rẹ́, kẹ́ni fọ́ọ̀dù. Ọmọ alálùbáríkà. Wọlé kọ lọ́ọ̀kì ẹ̀. Lọ́ọ̀kì ọṣẹ́ ọkọ mi. Ó yá sàtẹ̀. Ṣé ọ̀nà ọkọ mi? Wọlé fọ́ọ̀nù o. Ó yá, ẹ máa lọ. Àjọkẹ́, ojú mà ti làjú gbogbo èyí tó ń ṣe yìí lọ. Fọmọ lẹ̀ jẹ́ kó fẹ́ ni tó bá wù ú. Ìfẹ́ là kọjá òfin láyé yìí. Ìfẹ́ ló ṣe pàtàkì àti ibi tí ọmọ máa wọ̀ sí tó máa fi ní àlàáfíà títí dọjọ́ ogbó ẹ̀ ó ṣe kókó. Sista mi, ó dàbẹ̀ ní pé ẹ̀gbọ́n kan tí mo ti sọ látàárọ̀. Mo ní kò lè possible. Alátí ò lè ṣẹ́ ni. Báwo ni mo ṣe máa la ojú mi sílẹ̀ báyìí kí tàlùbọ́dẹ̀ kó wọ̀? Ọmọ èmi Elizabeth lọ fẹ́ Mùsùlùmí. Kò jọ. Alátí ò lè ṣẹ́ ni. Ṣé Mùsùlùmí àti Kìrìsìtẹ́nì ṣọ́lọ́run kan là ń pè ẹjọ́ ṣé èṣù làwọn Mùsùlùmí ń pè ẹ bọ́ lóhùn kan náà lájìjọ ń pè ọlọ́run kan náà ló dẹ̀ jọ ṣẹ̀dá wa àbí. Ìyẹn lọ́dọ̀ tí ikọ̀ búkú ló máa jẹ́ sẹ́mi o. Tá bá wí lọ tá bá wí bọ̀ tó bá gbọ́mọ mi sílé tán akọ̀ròyìn sọ pé òun fẹ́ ha àbí kó gbàgbé fún kó lọ máa kírun. Èmi ò gbà o kí wàá ní gbogbo làálàá mi lò kí lè tí mo lọ sí kiri school. Ẹ jọ o. tí mò ń wò yìí ó kàwé débi tó máa lóun fẹ́ ra yàn. Ṣọ́ máa ń kọ́ sórí ni mẹ́rin lọ́wọ́ máa wí. Eléyìí oúnjẹ tó ti fẹ́ yàwó púpọ̀. Èmi ò fẹ́ bó ṣe ń ṣe yìí o èmi ò fẹ́ ká bára wa sọ̀rọ̀ ká má gbọ́. Ṣé mo máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ tì ní. Sista mi lórí eléyìí mi ò lè gbà sí yín lẹ́nu bí mo ṣe máa ṣe nǹkan mi kò yí padà rárá mi ò gbà kò lè fẹ́ láyéláyé. Orí tí ọ̀tẹ̀ tó wà múnú bí mi lọ́jọ́ tó wá bíbá ló wá lọ sí kọ́nà kan níta ilé mi ló bẹ̀rẹ̀ sí ní kírun ó ń kírun nínú ilé mi. Òun náà ti kọjá yìí. Àwọn kọjá ẹ̀ èmi kò ṣó ẹ̀ lọ́jọ́ yẹn. Alábùkù ni ẹni tó fẹ́ sun jẹ ni tó tún lọ ń fẹ́ po para. Ó fi para o. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà àfi kó ṣe sùúrù jáwọ́ kò nínú ọ̀rọ̀ má fẹ́ ọmọ ẹ̀. Kò lè fẹ́. Sísá màá bá yín jà kò burú wọn. Mo ní kò lè fẹ́ sẹ́. Mo ti gbọ́. Àwọn ẹ̀ ti gba rìpa lọ́wọ́ ẹ̀. Mo rí pọ́mọ dáadáa ní òun ẹ̀kọ́ fẹ́ ká sùn. Kó tẹ̀ kó dáa jù bẹ́ẹ̀ lọ kò lè fẹ́ ọmọ tèmi kó tẹ̀ jẹ́ Muslim yẹn gan. No kò work kò lè work rárá. Bí wà. Báwo la ṣe fẹ́ ṣe 35 minutes? Ẹjọ́ máa mọ̀ bọ̀, a ṣe bí ọ̀bọ ni. Ìwọ tí mo ti jẹ́ ẹnu ẹ̀ lọ́yàn, ó wá ń gbé iṣẹ́ gba ẹ̀yìn mi. Beyond that, you're encroaching on my client space. Kí ló ṣẹlẹ̀? Àwọn náà mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. A kò gbúròó bọ́n ni. I get one job for you. Mélòó ló ti receive order fún special duty ní wiki. Any client bá ti request fún ẹ tó bá ti fẹ́, you're free to cancel the request. We get as we dey do this thing now na 60-40. Báwo lẹ sọ pé rókù yìí náà? Àárọ̀ ìlàrí ní bíbá. Kí lẹ lè sọ pa ikú ẹ̀ náà? Mi ò lè sọ anything báyìí. Everything to work out bá ṣe plan ẹ. Something is not right somewhere. Ìdí nìyẹn tó fi wá síbí báyìí. Wọ́n sọ àwọn ọ̀rọ̀ kankan fún mi nípa ẹ̀. Òbí ẹni ni Ọlọ́run ẹni. Má ṣe kọ̀rọ̀ sí òbí ẹlẹ́nu. Nítorí pé kí ni ọmọ ọba lè má kọ̀rọ̀ sí ẹlẹ́nu. Torí ọjọ́ ọ̀la ẹ̀ ni mọ́mí ẹ̀ bá ẹ sọ. Bá mi gba Bible yìí. Ṣí Colossians 3:20. 3:20, sir. Ben. Okay. 20. Okay. Children, obey your parents in all things, for this is well pleasing unto the Lord. One of what to say. Children, obey your parents
In all things, gbogbo ọ̀nà kan náà wà fi gbọ́ sí òbí ẹ lẹ́nu. Nǹkan kí nǹkan tó bá ti fẹ́ ni wọ́n máa bá wọn ṣe. Nítorí kó ba lè rí ìjọba Ọlọ́run. Okay, sir. Ọlọ́run àwọn ẹ̀ lọ́wọ́. Let's pray. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. kí ló dé tó ju ẹ̀kọ́ rẹ lọ́wọ́ báyìí? I'm not happy. Why? Kí ló ṣẹlẹ̀? Suraj, I'm sorry, but we can't continue with this relationship. Kí ló tó sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀? Why would you say that? Ṣé o ti gbàgbé ìlérí tó ṣe fún mi ni? What are you saying? Okay, nítorí o fẹ́ ṣe nǹkan tó máa múnú àwọn dùn. Then, ó jẹ́ kó lè bánú tèmi jẹ́. Okay, tell me. Ṣé o nífẹ̀ẹ́ ẹni tán ní kó lọ bá ni? I don't. So why would you want to break up? Kí ló dé tó wá fẹ́ fẹ́ mi sílẹ̀? Don't do this to me. Don't do this to me for the sake of love, please. I have to do this. For the sake of God in my mother's life, I just have to. I'm sorry. I'm sorry. Subhanallah. What happens to the roof? What happens to the roof? Allah! Subhanallah. You know, life is good when you have good people to work with. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ó ti pokùnso nítorí wọn ò ní alábàárò rere. What do you think about life? Like, what is your perspective about life? Hello? Hello? Jane, ìwọ mo ń bá sọ̀rọ̀. Oh, mo ń bá mi sọ̀rọ̀. Yes, mo ti ń bẹ̀ sọ̀rọ̀ látàárọ̀, dá mi lóhùn. Oh, sorry about that. Mo ń gbọ́ ẹ. Mo ní pé, what is your perspective about life? Mo mọ̀ pé o really follow nǹkan tí mo sọ látàárọ̀ because o fi earpiece sétí and etí ò gbèjì. Sorry, not No problem at all. Me, bínú kẹ́. ó lè máa sọ̀rọ̀. Okay, thanks for giving me the audience. Nǹkan tí mo ń try àti sọ ni pé ṣorí Jane, mo nígbàgbọ́ pé ẹ̀yin onísùúrù lọ́lọ́run wà. Onísùúrù kẹ̀ ló ń ṣe ọmọ ọba aláùsá. I will just keep my. Èmi fi pé gbogbo àwọn ẹjọ́ tó ń tó yìí just so much. Jẹ́ ká máa lọlé. I'm sorry. I'm sorry. Tí bá make it outing yìí wá boring. I'm very, very sorry.
John torí Ọlọ́run má bínú. I just mo kàn feel pé kò fún mi ní. Even if I fall in love again with someone new, mo kàn feel pé tó bá. it could never be the way I loved you. Jane, ìwọ ni mo bá sọ̀rọ̀ Jane. Mo ní I'm talking to you pé ẹ̀yin ní ṣe Ọlọ́run máa wà pé báyìí tó bá kọ̀ fún mi ní chance nínú heart ẹ̀ like I will really appreciate that. It's back over there. But now I'm lonely. Mama mo bá mi wí pé wọ́n ní kí n fẹ́ bó bá gbà sí wọn lẹ́nu àwẹ̀ ò ṣe ra ẹ̀. Kò ní fi ayé dààmú wa, kò ní fi iṣẹ́ wa, kò ní fi dààmú wa. I don't have much to say. Mo kàn ní just only one question tí fẹ́ bèrè lọ́wọ́ ẹ̀. Bó ṣe wà yìí, akọ àti ọ̀bẹ ọwọ́ ẹ̀ ló wà. I don't understand. I'm coming. My year. Èmi náà bí ọmọ o. Tí mi ò dẹ̀ ní gbàdúrà pé kí ọmọ mi kó má gbọ́ràn sí mi lẹ́nu. Mi lè sọ fún ẹ pé kò yẹ Jésù ìṣàn bẹ̀rẹ̀ dẹ̀. Ìwọ àti Surajudeen ẹ ti jọ bẹ̀rẹ̀ ìrìn àjò yìí náà ọjọ́ ta sí díẹ̀ o. Bọ̀ nígbà tó dùn tẹ́ pé àjọgbé fẹ́ bẹ̀rẹ̀ màmá tó bí ẹ fà kékọ́rí nítorí ẹ̀sìn tó ń ṣe. Isn't it? Now, ni mo sọ pé the ball is in your court. Pé àtọ̀bẹ àtakọ̀ ọwọ́ ẹ̀ ló wà. Ṣé ìwọ ṣetán láti fẹ́ Suraj ni ọmọ bóyá máa convince àwọn tán bí ẹ àbí nǹkan tí àwọn tán bí ẹ tí wọ́n fẹ́ ló máa ṣe nítorí pé bó ṣe ń wé mi yìí èmi ò mọ bó ṣe ń bẹ̀yàn o máa ronú gan máa ro nǹkan tí kí n tó hùwà kan sí ẹ máa rò láròjinlẹ̀ dáadáa mi ò ní fẹ́ kí n ṣe mistake. Tí mistake bá wáyé ó rí à. Mistake tó máa wáyé mo kàn lè pa okay sorry my dear má bínú ìyẹn ọ̀tọ̀. Wípé mistake tí máa ṣe tí máa regret it I don't like it. Mo ṣe ń bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ báyìí sí. Ẹ ṣé gan ni dáàdì. Dáàdì mo nífẹ̀ẹ́ Suraj gidi gan ni. In fact, ju bóun ṣe nífẹ̀ẹ́ mi, àmọ́ mi lè kọ̀rọ̀ sí ìyá tó bí mi lọ́mọ lẹ́nu. That's nice. Well, ọ̀rọ̀ pariwo mọ́ sí. Abọ́mu, who are the onígbàgbọ́s? Can you define it? Define it. Ìdílé onígbàgbọ́. Christian family. Thank you very much. Ó kọjá òye ẹ. Gbogbo ìdílé tó bá jẹ́ wípé bí a Christian náà tẹ́ pé wọ́n gbàgbọ́ nínú Bible wọn dáadáa. Ọ̀rọ̀ náà bá ló wà nínú ẹ̀. Onígbàgbọ́ ni wọ́n. Ìdílé tó jẹ́ pé ìdílé Mùsùlùmí ló ti jáde tó gba Al-Qur'ani ẹ̀ gbọ́ dáadáa nítorí pé ọ̀rọ̀ náà bá ló wà bẹ́ẹ̀. Onígbàgbọ́ ni wọ́n. Ní èdè Yorùbá. Do you understand? Àwọn onígbàgbọ́ mi náà tún wà o tí ìlànà ẹ̀sìn tí wọ́n yàtọ̀ sí méjì tí mo là sílẹ̀ yìí. Nítorí pé ohun tí wọ́n ń ṣe they so much believe in it. Okay, Maria, àwọn tó ń tẹ̀lé Ògún tó ń tẹ̀lé Ọya tó ń tẹ̀lé kíní kan ṣùgbọ́n nígbàgbọ́ náà ni onígbàgbọ́ làwọn náà ẹ̀sìn tí wọ́n kàn yàtọ̀ sí tiwa ni. But to God be the glory, ó ti jẹ́ kí n mọ ibi tí ìwọ ń lọ pé nǹkan tí màmá ẹ fẹ́ ni ìwọ ń láti bá màmá ẹ fẹ́
Tí èmi bá rí Suraj, I'll tell him the truth. Tó èmi ti báyàwó ẹ̀ sọ̀rọ̀ àwọn tó dúró sí nìyí tó bá lè kún fún àdúrà dáadáa bóyá Ọlọ́run lè yí ẹ̀mí màmá padà lọ́jọ́ iwájú èmi àsọ tẹ̀lé fún mi. I appreciate you. Mo ti sọ pé o kò sí màmá ẹ̀ fẹ́. Nítorí pé ọmọ ṣọ́ọ̀ṣì wa ni. Wọ́n sọ fún ẹ pé kò jìnnà sí bọ̀dá Kamilu. Nítorí pé ọmọ ìmáàmù ni. Àǹtí mo notice pé nígbà tí bọ̀dá Daniel wá drop yín nílẹ̀, you didn't even act like you care. Bí n pé ẹ̀ tí ẹ̀ bìkítà rárá. Kí ló ṣẹlẹ̀? Kò ń ṣe fault èmi náà. Nǹkan tó ṣe pò ṣọ́ra. So, kí ló wá ń ṣe pò? What's the matter? Suraj. Suraj. What about him? I still love him. Ìfẹ́ ẹ̀ ṣì wà lọ́kàn mi. Sherry, ẹ máa ní láti di ọkàn yín lámúre o. Ẹ fún bọ̀dá Daniel láyé náà. Sherry, kò ń ṣe pé Daniel náà ń ṣèyàn gidi. He's handsome, he's cool, he's a good guy, but you know Suraj, you know how much I care about him. Àti pé we've come a long way. Kò easy fún mi láti tètè gbàgbé ẹ̀bẹ̀ yẹn. I just need some time. See, I understand. You need time. But at the same time, you're not getting any younger. You know. Auntie me, time is ticking. Even if I fall in love again with someone new, it could never be the way I welcome to me, lad. Thank you so much. Meet one of our models. My name is Felix Roland. Oh, nice meeting you. Same here. Of course, you know him very well, Moral. Oh, of course, I know him. Hi. Hi. So let's make it formal. Of course. Hi, how are you? I'm good. I've gone through your profile and I've seen you're very talented and we would like to work with you. Wow. Thank you so much. Thank you. You're welcome. Nice to have you. Manager. Sir. Can I have the contract paper so she can sign and I can sign it too? I have to sign. HR should go through everything. Thank you so much. All right. Okie dokie. Okay. Oh, congratulations. Are you into our company? Thank you so much. All right, take care. Congratulations. Thank you. Thank you. Thank you so much for having me. Are you welcome? Oh, gbọ́n kan táwọn oníwákà sọ ni. Wọ́n ní kò sóhun tó lè ṣe Ọlọ́run. Èmi ò róhun tó lè ṣe Ọlọ́run. Kò sóhun tó lè ṣe Wáídù. Èmi ò róhun tó lè ṣe. Bá mi ṣègbésí ayé mi kò jẹ́ rọrùn. Kò sóhun tó lè ṣe. Kò sí tọ́lọ́wọ́n ọba ò lè ṣe. Kò sí. Billahi ilẹ̀sílẹ̀hùn. Àmọ́ ohun tó lè ṣe tí ò ní ṣe ń bẹ̀ ló pọ̀ jù. A rí nǹkan mi bó yẹ kí n ṣe lé àmọ́ tó bá mọ̀ kó máa mú palára wá fún ẹ á lè yẹ ẹ̀bẹ̀ kó. Ọlọ́run nífẹ̀ẹ́ àwọn èèyàn wa là nífẹ̀ẹ́ ara wa. N wo ṣe rí ọ̀rọ̀ wa àti Jane àbí ṣe Jẹ́nẹ́ẹ̀tì àwọn bàbá wa ń gbà wọ́n ní Jẹ́ni.
rírí pé kò sí ohun tó ń pè ní àkọọ́lẹ̀ pé wọ́n pẹ̀lú ẹ̀ máa fẹ́ra yín. Bàbá mi sọ fún sir, tí ó bá jẹ́ pé Ọlọ́run kọ èmi àti Janet pọ̀, astagfirullah sir, ìkọkúkọ lọ́lọ́run kọ yẹn o. Lédè Ọlọ́run rí ìfẹ́ tó wà láàrin wa, Ọlọ́run ò ṣe wo irú ìfẹ́ ta ní síra wa tó jẹ́ ìfẹ́ tó tọ́ yẹn kó dẹ̀ wò pé ókè o bọ́n ṣe nífẹ̀ẹ́ ara kí ẹ jẹ́ kọ́lọ́run padà kọ wá papọ̀. You must be mad. Yes, sir. You are crazy. Tẹ́ bá wo ibi tí wèrè pín sí ọ̀dọ̀ ẹnìkan wá sí. Ọlọ́run dá ẹ lẹ́jọ́, ìwọ sọ pé ìwọ fẹ́ appeal, kóòtù ló fẹ́ gbọ́dọ̀ ọba lọ. Pẹ̀lú gbogbo ìmọ̀ tó ní láyé ẹ̀ tó sọ́kà Quran, so ibi tó end up láyé ẹ̀ sí nìyẹn. By saying wípé ìkọkúkọ lọ́wọ́ bá kọ́lẹ̀ láàrin ìwà àti olólùfẹ́. Àná ẹ̀ ṣe mí o. Ìwọ ò mọ̀ pé tí ẹbí kan bá wà tí wọ́n bá yọ̀ǹda ìyàwó fún ọkùnrin kan láyé, mi ì rí nǹkan tó lè ṣe láyé. Ṣé o fẹ́ fagídí fẹ́ ni? O ò lè fagídí fẹ́. Ìwọ̀n tí òun ni wọ́n sọ fún ẹ pé ànáwọn ò fẹ́. Ìwọ fún ara ẹ mọ̀ orí oko lóko kúnlẹ̀ kó tó gbẹ̀pà sínú ẹ̀. Ó rí pé Christian ni. And she may love you. Fine. But I want to be here, not for a calling sin now. Show the family funny. Ọmọ kan ni mo pàdé níbi kan jọ́ kan tó mọ̀ ẹ́ máa yọ sí mi báyìí. Wọ́n wo dress wọn ní Ọlọ́run Bálájú lọ abẹ́ ṣe ọkọ́ lọ́n jẹ́ kó pàdé ọkùnrin tó máa tọ́jú tó máa jẹ́ mùsùlùmí bíi tiẹ̀ báyìí o. Ó mọ ìsìn ọmọ ẹ̀ fún mi. Mo ń bọ God forbid. Bí ìgbà tí ẹ pé forbid tó dákọ̀ yẹn bí ìgbà tó wá láti sánmọ̀. Only my father will never allow me lie to marry ordinary Christian doctors of Muslim. I was shocked. Ordinary Christian. The Bible says that bye. It has to be a redeemer. I thought it could so follow any. Abomo. Lisa, ó jẹ́ káwọn òbí ẹ̀ tẹ̀ wò pé love anyway tí báyà tí máa tó padà lọ́kàn bẹ̀rẹ̀ àti ẹ̀ tó bá wọn sọ wọn náà tó èmi mọ̀ ohun tó wá sọ yẹn bóyá kẹ́tẹ́ lè tẹ̀lé mi ká tẹ̀ bá wọn sọ. You clap, do that before you come to me. Ó yẹ kí wọ́n ti ṣe ogbó yẹn kó tó abẹ́ mi èmi ò lè bẹ́ẹ̀ lọ síbẹ̀ yẹn nítorí pé iṣẹ́ wa ò jọra wọn. Tí n bá bẹ́ẹ̀ débẹ̀ máa padà gba àbùkù bọ̀ láti bẹ̀ ni. Tó bá try ẹ̀ fún rẹ̀ tó bá kó bẹ́ẹ̀ náà ni good luck to the winner. Mo ti gbọ́ káwọn tó ń sọ wọn tó. Wọ́n sọ pé kò fi bọ̀dá Joseph ṣọkọ nítorí pé ọmọ ṣọ́ọ̀ṣì wa ni. Wọ́n sọ fún ẹ pé kò jìnnà sí bọ̀dá Kamilu nítorí pé ọmọ ìmáàmù ni. Irọ́ ńlá, irọ́ ńlá, irọ́ ńlá.
wonder how many people I have looked in my entire life. And I've never seen. Yes? Why? Because your love blinds me. Aww. Babe, I actually borrowed a love song from the birds. Really? Yeah. Would you like me to sing it to you? Of course. Why not? Babe, you're too beautiful beyond description. Aww. You're marvelous. So marvelous for words to describe you. As a matter of fact, you're glorious. Thank you so much. Oshi, thank you so much, my darling. Thank you for accepting me. Thank you for not giving up. Why would I? You are too valuable. I have a story to tell you. Really? Really? I'm listening. Hey, Murasi. Kitchen. I want bread. Are you for real right now? What do you mean, am I for real? You said Jenny has the bread. Oh, yeah. Jenny has the bread. Get up, get up, get up. Give me that Jenny has the bread, friend. I'm hungry. Yeah, come. Come to where? I want to tell you something. Come now, what's wrong with you? I don't trust you. What should you do? I'm hungry. You're not serious. Àfìgbà tí ẹ̀kọ́ mi wá di ohun àìjírí lọ́dọ̀ Jane. Àṣé wípé ká mú ẹ̀yìn sọ́wọ́ ọ̀tún, ká mú ẹ̀yìn sọ́wọ́ òsì, ká fi ẹ̀yìn rìn láti Ìsẹ́yìn dé ẹ̀yìn Èkìtì. Ẹni tí ó fi ṣẹ́ yín ni ó fi ṣẹ́ yín ni. Adúrú bí mo ṣe fi ìfẹ́ hàn sí Jane tó. Àfìgbà tí ó kọ̀ tó ní òun ò ní bá mi rìnrìn àjò ìfẹ́. Ẹlẹ́dàá. Kí ló ṣẹlẹ̀ gangan? Torí ìròyìn náà lè ṣe wá. Ìrònú láàárọ̀, ìrònú lọ́sàn-án, ìrònú lálẹ́. Ṣé yóò mọ̀ pé ní nǹkan tó máa fà ságọ́ ara yìí ni? Ìyẹ́ kì í sọ kókó fún yín o. Ọkùnrin tó bá ṣe torí obìnrin kù. Ẹgbẹ̀gbẹ̀rún obìnrin ló máa gorí sáré. Ẹ̀bẹ̀ jẹ́ kí tí yóò rí bẹ́ẹ̀. Ẹ̀gbọ́n mi pọ̀ ń tajà. Ìyẹn gbà wípé bí Ọlọ́run ṣe kọ́ nìyẹn. Ẹ̀gbọ́n mi, please. Don't cry. You're crying, mommy. What is going on between Jane and Felix these days? There is this intimacy in their entire photo shoots that I don't seem to understand. Is there something going on? This is crazy. This is crazy. This is crazy.
Kí ni gbogbo eléyìí? Dan. Kò sí nǹkan kan. Mo sọ pé kò sí nǹkan kan. Kí ló wá ló fọ́ gbogbo àwọn kinní sílẹ̀? Sọ̀rọ̀ náà. Mo máa clean it. Mo máa clean it. Báwo ló ṣe fọ́? Kí ló ṣe ẹ́ tó ń gbọ̀n báyìí? Is everything all right? Sweetheart. Má sọ pé ó máa ka ní ẹkùn. Ṣé ẹ̀yin adigunjalè ṣẹ́yìn ò kì í ṣèpàdé? O ò lè sọ fún mi pé ó mọ̀ ń ṣe ni kó wà láwàkàn. Mọ gbogbo details ẹ̀ pátápátá kó jẹ́ ká mọ̀ bá ṣe máa mú kó lọ́nà. Commissioner, mi ò mọ̀ rí, mi ò dẹ̀ gbórúkọ yẹn rí. Báwo ni mi ti dùn lọ ṣe? Ẹkùn. What's me? Kò sí nǹkan tí ẹ̀ ń ṣe tí mi ò mọ̀. Mo wà ń bẹ̀ ni, mi ò sí ń bẹ̀ ni. Gbogbo ohun tí ẹ̀ ń ṣe pátá. Ẹ ṣọ́ra ṣe. Ẹ má bàa ṣe.